jẹ́ kí mọ́mí ẹ bá ẹ ṣiṣẹ́ yìí bóyá o jẹ́ ọkùnrin àbò jẹ́ obìnrin. Tọ́lọ́run bá wá fún ọkùnrin lórí ọ̀fẹ́ láti rí aya rere fẹ́ nínú àwọn obìnrin, ìyàwó ẹ lè bá ẹ ṣiṣẹ́ yìí. Tó o bá ṣiṣẹ́ yìí, àpẹẹrẹ àti àmì àkọ́kọ́ ni wípé ohun gbogbo á bẹ̀rẹ̀ sí ní rọrùn fún ẹ. Lẹ́yìn tí wọ́n bá ṣiṣẹ́ ẹ̀ fún ẹ, kò sí nǹkan tó ń jẹ́ àmúbọ́, kò sí nǹkan tó ń jẹ́ pé ọ̀nà dí, wàá máa mú owó nínú owó ni. Gbogbo ẹni tó share program yìí, gbogbo ẹni tó follow ẹ, tó like program yìí, tó comment ní orúkọ Jésù Kristi, ohun gbogbo tó bá dáwọ́lé á yọrí sí rere. Àwọn tó máa mú tó máa bọ́ lọ́wọ́ ẹ yẹn ní orúkọ Jésù kò tó bọ́ lọ́wọ́ ẹ mọ́. Ẹ jẹ́ àkọ́kọ́ kọ nọ́mbà yìí sílẹ̀ 0810 63 11 252 0810 63 11 252. Ẹ follow wa lórí Facebook His Excellency Prayer Church lórúkọ page yẹn. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ẹ ò ní ṣe lásán. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìbá ṣe mọ́mí àbíyàwó ẹ ló fẹ́ bẹ ṣiṣẹ́ yìí, jẹ́ kí wọ́n kọ́kọ́ bẹ gẹ́ẹ̀tì omi àjípọn ní kùtùkùtù òwúrọ̀. Kí là ń pè ní omi àjípọn? Omi tá a lọ pọn láì tí ì fọhùn sẹ́nikẹ́ni, ìbá ṣe tap water àbí well water. A ó gẹ́ẹ̀tì ọ̀gẹ̀dẹ̀ òmìnir tó ti pọ́n tó ti rọ̀ dáadáa, ẹyin adìẹ funfun kan pẹ̀lú iyọ̀. Tá a bá ti fẹ́ ṣiṣẹ́ yìí, wọ́n á kọ́kọ́ bẹ́ẹ̀ ka Psalm 23, wọ́n á kà sí ní ẹ̀mẹ́ta sí àwọn nǹkan tá a fẹ́ lò yìí. Lẹ́yìn èlé wọ́n á gbàdúrà gbogbo ohun tó ń fẹ́, ohun tó ń béèrè, bí wọ́n ṣe fẹ́ kó rí fún ẹ, bóyá mọ́mí ẹ ní àbí ìyàwó ẹ, á ṣàdúrà fún ẹ. Make sure kó dùn ìyàwó ẹ nínú àbí mọ́mí ẹ nínú níjọ́ tán bá bẹ ṣiṣẹ́ yìí. Now lẹ́yìn èlé tán ti gbàdúrà fún ẹ tí wọ́n náà ti sọ gbogbo tó fẹ́, ẹ jẹ́ ká fi iyọ̀ yìí àti ẹyin àti ọ̀gẹ̀dẹ̀ ẹyọ mẹ́ta, kí wọ́n bó èpo ọ̀gẹ̀dẹ̀ yẹn, kí wọ́n po gbogbo ẹ̀ papọ̀. Kí wọ́n tó fọ orí yìí fún ẹ, wọ́n á fi pa gbogbo orí ẹ. Bí wọ́n ṣe fi pa gbogbo orí ẹ ni wọ́n á máa ṣàdúrà fún ẹ. Lẹ́yìn èlé kí wọ́n mú kànkàn, ẹ tí ò bá rí kànkàn ló white handkerchief pẹ̀lú ọṣẹ, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọrí fún ẹ. Gbogbo ohun tó ń fẹ́ kí wọ́n bẹ́ẹ̀ kọ́, gbogbo ohun tó fẹ́ kán bẹ̀rẹ̀ sí ní béèrè ẹ̀ fún ẹ. Àṣẹ tó wà lára obìnrin kì í ṣe àṣẹ kékeré o. Tó bá ti ń ṣiṣẹ́ fún ẹ, mo fẹ́ kó ní ìgbàgbọ́, kó dẹ̀ máa ṣàmì léraléra. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ní orúkọ Jésù yóò ṣiṣẹ́ fún ẹ. Make sure kó share program yìí, make sure kó like ẹ. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, lẹ́yìn tó bá ṣiṣẹ́ yìí, ọ̀nà ò ní dí mọ́ ẹ, àdáwọ́lé á yọrí sí rere, ègún ìdílé ò ní lágbára lórí ẹ, yóò sì dára fún ẹ.